ọ̀rọ̀ yìí kọjá òfin. It's Omega. Akoja Ofin jabata fún jàǹbára o ẹni fẹ́ kú padà ẹni máa sí ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ ta fílékeleke bá ń wá lọ́mọ ẹ̀dá ìjà ń bọ̀ ẹni ò mọ̀ ọ̀nà o ṣóhun náà ń mèrè ọ̀nà ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́ rírìn nínú igbó ẹni nọra ẹ̀ tó bú sẹ́kún ṣó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá ẹ jẹ́ ká máa wòye bọ̀ o. Akoja Ofin jàmbátà jàmbára ẹni fẹ́ kú padà ẹni máa sí wọ́n pàdé ara wọn ẹ má tó mọ̀ pé wọ́n pàdé ara wọn fílékeleke bá ń wá jàmbọ̀ o ìjà ń bọ̀ o ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó má ti gbà ká gbọ́n nínú ó má ti gbà ká gbọ́n níta torí ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe tipa ọkàn nífẹ̀ ń gbẹ tipátipá kọ́ ẹni máa gbọ́n bí ẹni sọ mi ò tí ì rí Akoja Ofin jàmbátà fún jàmbára o jàmbátà fún jàmbára o ṣínà ìràwọ̀ ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ ta fílékeleke bá ń wá lọ́mọ ẹ̀dá ẹ dákun ìjà ń bọ̀ o abẹ́rẹ́ ayé o ó ti jájú wọn lọ́wọ́ àtọ̀tún wa tó sì ṣẹ́rí ibi tán bá já ṣẹ́rí ibi tán bá jẹ́ ó dá lù wọ́n lọ́jọ́ kẹjọ máa ràn ìgbẹ̀yìn náà ni ṣóhun máa láyé ẹ̀dá òye. Akoja Ofin jàmbátà fún jàmbára o Akoja Ofin ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ ta. Mo okay. Mo dẹ̀ tẹ̀ kú lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn láì. Ó ti sọ fún mi lórí fóònù. Oh great. Wow. Everything was alright though. Adúpẹ́ sá. Great. Èmi ní láti rush David come back. Don't worry, I'm here. Just like that. Kí ló ṣẹlẹ̀ ya? Tell me. Cab la gbé wa ó dẹ̀ wà níta. Fún wa lówó. Okay, next time tá bá ti rí ra mo máa ṣe gbogbo ẹ̀ papọ̀. Right away, I just need to rush, okay? Alright. Ṣé wà? Ẹ ṣé gan sá. Yeah. Ṣorí mú ìsọ pé next time yìí tá bá máa tún rí wọn báyìí báàgì mi máa kún báyìí wọ́n máa kún sílẹ̀ ni. Wo tó ṣe ń rí ọkọ̀ màlẹ́kì owó wà lọ́wọ́ wọn gan-an wọ́n ṣe rí jáńjálá yẹn tó ṣe ṣe mí ní tó ṣe gentle yẹn owó burúkú ó wà lọ́wọ́ wọn tó bá dénú compound wọn báyìí wọ́n tó mọ́tò lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ni àmọ́ kong muslim ni wọ́n bàbá wọn ó máa wọn àfáà ńlá yẹn àmọ́ àti bàbá àtọmọ owó burúkú ó wà lọ́wọ́ wọn. Wọ́n dey look nice o. Ẹ jẹ́ ká máa wòye bọ̀ o. Akoja Ofin jàmbátà jàmbára ẹni fẹ́ kú padà ẹni máa sí wọ́n pàdé ara wọn ẹ má tó mọ̀ pé wọ́n pàdé ara wọn fílékeleke bá ń wá jàmbọ̀ o ìjà ń bọ̀ o ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó má ti gbà ká gbọ́n nínú. tó ṣe ń rí ọkọ̀ màlẹ́kì owó wà lọ́wọ́ wọn gan-an wọ́n ṣe rí jáńjálá yẹn tó ṣe ṣe mí ní tó ṣe gentle yẹn owó burúkú ó wà lọ́wọ́ wọn tó bá dénú compound wọn báyìí wọ́n tó mọ́tò lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ni. àmọ́ kong muslim ni wọ́n bàbá wọn ó máa wọn àfáà ńlá yẹn àmọ́ àti bàbá àtọmọ owó burúkú ó wà lọ́wọ́ wọn. John ńkọ́? John. Ṣé kò sí? Lẹ́yìn wọ chain ló wọ́ sag. Kí lẹ fẹ́ rí fún? Rẹ́sà ṣé inú chọ́ọ̀chì wà lẹ́yìn náà dẹ̀ lọ? Chọ́ọ̀chì lẹ múra báyìí. Ẹ jẹ́ kí dáàdì John ò sílé. Ẹ lò tí dáàdì bá rí yín kọ́. Fọwọ́ bá tẹ́ rí mọ́. Kò sílé. Èmi lè gbọ́n ẹ̀ èmi ló bí lé. Àwọn ilé wọn kàn fi nǹkan tí yàn ń ro báyìí tí yàn ń ro jẹ ni bóyá sag. Ìjà ń bọ̀
ọ̀rọ̀ ilé ayé ó má ti gbà ká gbọ́n nínú ó má ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe tipa ọkàn ní ìfẹ́ ń gbẹ tipátipá kọ́ ẹni máa pọ́n bí ẹni sọ. Ìgbà tí mo débi tó ti ta ọ̀nà sọ pé omi ti tán. Omi tán. Ibo ni ó wá omi lọ tán ti sọ pé omi ti tán? Ọ̀dọ̀ mọ́mì twins mi, Ìyá Ìbejì. Mariam. Kí ló ṣẹlẹ̀? Lọ́dọ̀ mọ́mì twins náà ti sọ pé omi ti tán. Bọ́ èmi àti ẹ mọ̀ pé mọ́mì twins gangan ni ló ń produce omi. So báwo lomi ṣe fẹ́ tán? Wọ́n mi ti tán kí ló tó ń question mi náà ó dẹ̀ ń question mi ṣé omi ti ṣe omi ti tán wá jẹ́ṣẹ̀ ni wọn ò lómi mọ́ náà nìyẹn. Ọ̀rẹ́ ò wáyé mi mọ́ òun nítorí pé ìgbà tí mò ń lọ sísàlẹ̀ lẹ́ẹ̀kan mo ní pé jẹ́ ká jọ lọ sísàlẹ̀ ká lọ kíyàn mo ní náà ìwọ lè lọ ẹsẹ̀ ń wẹ́ o tẹ̀ lè lọ kíyàn o tẹ̀ lè stop ààrẹ rárá because ó dà pé orí gan ti fẹ́ máa fọ́ ẹ̀ mo ò dẹ̀ tí ì lo 10 minutes nísàlẹ̀ yẹn ló dé bó dẹ̀ ṣe dé báyìí tó ṣe rí ọkọ̀ màlékì báyìí ṣe ló bẹ́ mọ́ wọn. Ibo èmi ò bẹ́ mọ́ wọn o mo kàn rí wọn mo kàn kí wọn kó má dà pé èèyàn fojú pa wọn rẹ ni o ṣé mo bẹ́ mọ́ wọn ni mi ò bẹ́ mọ́ wọn náà ṣe kọ́kàn máa wá kọ́kọ́ wá síbí báyìí kéèyàn má tiẹ̀ lè ṣe highs wọn àbí nǹkankan téèyàn bá kí wọ́n sì ń gba ènìyàn lọ́ máa sọ pé èèyàn ní ìgbéraga kí ló ṣẹlẹ̀ gan. Mariam okay o. Akọjá òfin jábàtà fún jàǹbára ọ ẹni fẹ́ kú pàdé ẹni máa sin ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ ta bí lékeleke bá ń wá lọ́mọ ẹ̀gá ìjà ń bọ̀. ó dẹ̀ ní sùúrù ó dẹ̀ ń rọ̀ṣì lọ. Kí ni ṣáà ti kírun tán ni? bí a ṣe ní sùúrù díẹ̀. Kí la fẹ́ máa ní sùúrù ṣe? Kí la fẹ́ máa dúró ṣe ń bì báyìí láti gbàdúrà tán kí ló? Wo nígbà táwọn wọlé lẹ́ẹ̀kan yìí mo kàn ń wóríṣiríṣi mọ́tò ládùúgbò yìí mo ti yìn fún ẹ̀kan àwọn èèyàn gidi ló máa ń wá sí mọ́ọ̀sì yìí o. Àwọn èèyàn gidi ló máa ń wá sí bì báyìí. O ò tiẹ̀ rí nǹkan kan léni rárá o. Ṣebí first time tó ṣiṣẹ́ máa wá lélẹ̀. Wo nígbà míì báyìí bí èrò ṣe máa ń kó tó èrò máa kún gbogbo bí ni. Wo jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ tó bá tún wá ní next week wá. Ọ̀rẹ́ ọkọ yẹn nìyẹn. Bọ́dá Malik ẹ̀rọ sà. Uncle Malik. Alaikum. Àmì alaikum salam. Aku Ìbàdàn náà. Àwa ni. Díẹ̀. A tún mọ rí à. All right sir. Ọ̀nà bò lẹ́ ń gbà sà. CMS lè ní ṣẹ̀yìn. Ẹ jẹ́ abáyíndé CMS. VI. Ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀lé yín. Ọ̀nà tẹ́ ń lọ náà yẹn là ń lọ. Mariam oníwà ò gbá VI. Lo VI já á dẹ̀ drop wa sọ́nà. Oníwà ò gbàbẹ̀ rárá. Ẹ tún nílé tẹ̀lé mi. Yẹn nílé tẹ̀lé mi nítorí VI gangan ni final destination mi boy mi máa ṣìyà níbọ̀dé Thomas máa dẹ̀ ṣe ló bí 5 hours níbẹ̀ kó tó di pé mo. Ẹ má wọrí amadode yìí sínú mọ́tò just 3 hours ó ti wà okay ẹ dẹ̀ wind down fún wọn. Ká dúró dé wọn nínú mọ́tò fún 5 hours kí ló dé kí ló ṣẹlẹ̀ ń bó la ń lọ Oníwà ò gbá gbogbo ọ̀nà yẹn. ní nǹkan kan tá à ń ṣe. Ẹ má jẹ́ kí n délé ẹ̀yìn tí. Okay. Ẹ take care ara yín. Ó dàbọ̀ sà. Gbà tó sọ pé ká máa tẹ̀lé wọn lọ Oníwà ò gbàbẹ̀. Bọ̀dé Thomas VI kí là ń lọ ṣe lọ́nà ọbẹ̀ yẹn sójú ọ̀nà lè wa ni a ṣe tẹ́lá tó ti fẹ́ lọ sí Bọ̀dé Thomas ó sì di next week. Jẹ́ àlọ́lẹ̀ adé lọ kẹ́ni yẹn lẹ̀. Ká lọ́lẹ̀ láì ṣe ọjà àná lẹ̀. Adé àlọ́ sí. Kò sí wàhálà ó ti yé mi. Ó dàbọ̀ sà. Oh God. Mariam já lọ. Ó dàbọ̀. Mariam Kí wọ́n ní. ó lè fi wọ́n lè kàn máa lọ. Jábàtà fún jàǹbára ọ jábàtà fún jàǹbára ọ ṣínà ìrànwọ́ ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ ta bí lékeleke bá ń wá lọ́mọ ẹ̀dá ẹ dákun ìjà ń bọ̀ o abẹ́rẹ́ ayé o. Olórí burúkú máa lélẹ́ yìí o. Uncle Malik ẹ̀yin ni. Wọn ò dẹ̀ lè mọ́mọ́ ṣe wọn ò ṣe intentionally. Kí ló ń sọ lẹ́nu ẹ̀? À ń jà nítorí àjà níta ló ń jà lẹ́kùn.
ṣé wọ́n kọ́ ni gbogbo omi tó pọ̀ jù ta sí lára ni. má wọrí nípa tèmi mi wà òkè máa kó aṣọ mi tí n bá délé it's okay ẹ má wọrí. àná àwa òkè. àwa òkè àwọn bọ́ọ̀sì ẹ lè gbé wa. thank you àwa òkè. okay. ẹni ò mọ̀ ọ̀nà ṣóhun náà ń bèèrè ọ̀nà ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́ tí rìn nínú igbó nínú rẹ̀ tó kú sẹ́kún tó yẹ ká kí pẹ̀lẹ́ tó tó báyìí ẹ jẹ́ ká máa wòye bọ̀. Uncle Malik máa ń tọ́jú ẹ̀ gan-an. àbí. o ti wá bọ́ sínú ọlá báyìí. àfi kó máa bá mi dúpẹ́ lọ́wọ́ Malik o wo ó ń jà ìfún mi tó jẹ́ wípé wọ́n ti jẹ́ kí n máa sọ. èmi gan rí bẹ́ẹ̀ láti ibi tí mo ti ń wọlé bọ̀ láti ìsàlẹ̀ tí mo fi dókè. kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu wo tó bá rí àwọn hard drinks tí mo ṣe. awúsùbíláì mina shaitani rajim. olúwa ìyá mi yéṣu. Mariam àtìgbà tó ti dé mùsùlùmí ni mo ti ń kọ́ ẹ ní gbogbo àwọn nǹkan yìí àmọ́ ò fẹ́ change ìwọ náà wúrọ aṣọ tó wọ́n sìn. tán kó Malik bá ń bọ̀ sí nǹkan tọrẹ wọn kan tẹ̀lé wọn lẹ́yìn tán wá báyìí báyìí ó mọ̀ wípé bó ṣe wà yìí bí pé wòwò ló wà ní. bọ̀ kò sí nǹkan tó bá dínú nǹkan tí mo wọ̀ yìí náà. ó bá dì aṣọ tó wọ̀ yóò dà kó bójú mu gbogbo ara ẹ ló wà ń tà yìí ìwọ náà wò bó ṣe ṣórí sílẹ̀ ṣó mọ̀ wípé àwọn màláìkà kan wà tó yẹ pé wọn ò kí ń fojú rírun obìnrin ta báyìí ni kó dáa. ó dáa kí ló wàá fẹ́ jẹ. wo kí n tó lè jẹun tàbí mu kankan nínú ilé wàá kọ́kọ́ wọnú ilé lọ́nà wàá lọ change aṣọ tó wẹ̀ wàá dẹ̀ borí ẹ̀. màá tún máa borí níta màá tún máa borí ilé. ó ga ọ. ó ṣe ọ̀rẹ́ mi. ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó má ti gbà ká gbọ́n nínú ó má ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìí bá Sure. I need to rush because I'm running late already. I need lots more loss to be sure. If we do not see any next weekend, I'm definitely running upper weekend. 2 weeks long, long to pay you now. Iṣẹ́ ni. I need láti ṣiṣẹ́. And then if you love to go on the trip with me, that's fine. Ghana and Biba in Monlo, so that's not a problem. I don't mind. Really? Yeah. Okay, yeah, we'll talk about it over WhatsApp then. Mo tó kí máa ka message. Mama Kele. Trust me. I miss you. I miss you too. You say it, right? tó bú sẹ́kún tó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá ẹ jẹ́ ká máa wòye bọ̀ o. Àkọjá òfin jàmbá ta fún jàmbá ẹni fẹ́ kú pàdé ní máa sí. wọ́n pàdé ara wọn ẹ máa tó mọ̀ pé wọ́n pàdé ara wọn. bí lékeleke bá ń wá ìjà ń bọ̀ o. ìjà ń bọ̀ o. ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó má ti gbà ká gbọ́n nínú ó má ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe tipá ọkàn nífẹ̀ ń gbé tipátipá kọ́ ẹni máa gbọ́n bí ẹni sọ mi ò tí ì rí àkọjá òfin jàmbá fún jàmbára o jàmbára o ṣínà ìràwọ̀ ẹ má tó mú òkú yẹn má tó mọ̀ tá pélékèlékè bá ń wá náà ọmọ ẹ̀dá ẹ dákun ìjà ń bọ̀ o abẹ́rẹ́ ayé o ó ti jájú wọn lọ́wọ́ àtọ̀tún àtòsí ṣẹ́rí ibi tán bá já ṣẹ́rí ibi tán bá dẹ́ ó já lù wọ́n lọ́jọ́ kẹjọ máa ràn ìgbẹ̀yìn náà ni sóhun máa láyé ẹ̀dá òye. Àkọjá òfin jàmbára o jàmbára òfin ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ tá ẹ má tó mọ̀ tá ìjà ń bọ̀ bẹ̀yẹ o. Malik.
Wa alaikum salam. How are you? I'm fine. Ifa. Alhamdulillah. Great. Malik, kí ló ṣẹlẹ̀? Ó dúró bá mi sọ̀rọ̀ rárá. Ó ti pẹ́ tèmi àti ti ríra náà. Ṣé ó ti rẹ̀ mí ni? Bí mo ṣe ń lọ inú yàrá ni mo ń lọ. A lè má sọ̀rọ̀ lọ sókè náà. Come bismillah ta'ala. Ọkọ mi ṣe wọ́n okay. Fine. Ìwọ náà ni mo ń bá ṣe ètò breakfast ní báyìí. Such a darling. Thank you. Má jẹ́ kí n stress it too much because I'm running late already. I really need to rush, so I won't be able to take the breakfast, okay? Má ṣe yẹn fún mi. Má tún ṣe yẹn fún mi lẹ́ni báyìí yẹn. Ó ti di 3 consecutive breakfast, so ti jẹnu lé. Kí ni mo ṣe fún ẹ? Ṣé mo ṣe ni? Ó dẹ̀ má bínú. Àwùjọbìlà mi náà kí ló tó rí báyìí? Ó ṣe máa ń kí ló tó máa ń ka gbogbo ọ̀rọ̀ tí ò jẹ́ kó kà tó máa ń kà. Mo ti late ní sórí gbogbo ẹjọ́ tó tún rò sí gan, mo tún late sí ni. So let me just go. Malik ó yé mi èmi náà kí ni kí n ṣáájú òfin ni ṣàánú fún mi ó dé ṣàánú fún mi kó tẹ bébí náà jó ń jẹ mi. Àmì òun ro ẹjọ́ o sórí gbogbo ẹjọ́ burúkú tó tún rò sí ń ṣe ni mo tún late sí. Let me just go, okay? Malik jọ̀ọ́ nítorí Ọlọ́run ó dé ṣàánú mi ṣàánú fún èmi náà ibi kó náà lèmi náà ṣá ti jáde kò jó ń jẹ mi ṣé mo fẹ́ fi nǹkan sínú oúnjẹ ni tí èrò láìfẹ́ tó wà láàrin mi àti ṣàánú fún mi jọ̀ọ́ nítorí Ọlọ́run kọ́ mi. Kókò jẹun bá mi jẹun ó dà jẹ́ kí n gbé sínú wọn máa fún ẹ kó gbé dání kó jẹun kí ìyàwó ẹ kí ẹ ń pa ẹ mo nífẹ̀ẹ́ ló jẹ́ kí n máa ṣe gbogbo nǹkan tí mo ṣe ṣàánú mi náà. Hajiya Amina, the caring woman, the most beautiful woman. I'll eat the breakfast tomorrow. I have to miss today, so okay. Okay, ní sùúrù náà jẹ́ kí n bẹ sáré fi sínú wọn máa kó gbé dání kí ìsèbí bá ń pẹ́ ó mọ kí ṣe tó kó sún ọkọ mi ó ṣe gan mo dúpẹ́ o. Ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó má ti gbà ká gbọ́n nínú ó má ti gbà ká gbọ́n níta torí ayélujára ọ̀rọ̀ ìfẹ́ ìṣe ti bá ọkọ̀ ní àǹtí rọ̀bà. ẹ̀yin náà ni mo wá bọ̀. Èmi kẹ̀mí mọ̀ yín máa. Mú wọ̀n yín àǹtí Mary. Ìyá ẹ̀sẹ̀ mi ní Mary. Ẹ̀yin ni Mary. Àǹtí Mary. Ẹ̀yin ni mo ń bọ̀. Ẹ ká sàn. Yes sir. Ẹ jọ̀ọ́ mo orúkọ tèmi ní Amina Tẹ̀sán. Ẹ mọ̀ mi. Ẹ mọ̀ mi gan. Ẹ mọ̀ mi. Ṣé mọ̀ mi Mr. Malik ẹ sọ? Ọkọ mi ọmọ Malik ni. Ọmọ Malik o. Ọmọ Malik dáadáa. Jọ nítorí Ọlọ́run. Mo fi Ọlọ́run ọba tí mo sì mo fi wá bẹ́ẹ̀ ni o. Fi ọkọ mi sílẹ̀ o. Fi ọkọ mi sílẹ̀ tó bá fẹ́ wá lá fọkọ mi sílẹ̀ o. Bí tí mo ṣe wà mi ò gbádùn. Mi ò gbádùn o. Ibi tí mi ò gbádùn dé tọwọ́ bọkọ mi ò dẹ̀ ti tọwọ́ bò dẹ̀ ti tọwọ́ bẹ̀ sùn. Ó ti tọwọ́ bẹ̀ sùn o. Fọkọ mi sílẹ̀ o. Fọkọ mi sílẹ̀ o. Tó bá fọkọ mi sílẹ̀ ayé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀ sí ni máa bàjẹ́ ni ayé máa bàjẹ́ pátápátá ayé máa bàjẹ́ ni o wọ́n máa bàjẹ́ ṣùgbọ́n kí ló ṣe tó ṣe àbí ọkọ ni Mary. No, mímí kọ́ ni Mary. Kí ni Mariam lórúkọ ẹ gèlè orí ẹ̀dà ló gbé wíìgì sórí sí gbogbo ẹ̀ ṣe yẹyẹyẹyẹ tó wọ́n jí sí bí òkìrìkà yìí ìwọ máa wèrè yìí òun ní Mariam dalẹ́rú olórí burúkú wọ́n mo bá wa bẹ́ẹ̀ mi ò tiẹ̀ ní business pẹ̀lú ásìdì tí mo gbé wá òun lè mi àtẹjọ ní business. ásìdì kẹ lọ́rọ́dẹ̀ mi. ásìdì mo kò àti. How could you do this to me? Malik, ìkànnì. So you are married. You are a liar. Kí ló tó ṣe sọ fún mi pé o ti marry? O ní láti rí nǹkan tí ìyàwó ẹ̀ fojú mi rí. Ó máa fẹ́ dá ásìdì yẹn sí mi lára díẹ̀ ló kù náà. Kí ló tó ṣe wọ́n ṣàlàyé fún mi pé o ti marry? Ṣé máa dé understand ẹ? We need to calm down.
I'm close to 40. You should realize that I should be married too. Akiri tó ṣe wá ṣàlàyé fún mi pé o ti marry. Báwo ni fẹ́ mọ̀? Bá tó bá sọ fún mi. See, calm down. Okay? See. Ìyàwó mi ni, okay? I know how to handle her. I will handle her and nothing is going to happen to you. Tó bá lọ ṣe mí lè ṣe nǹkan. See. Wo mi ò fẹ́ wàhálà o. Mi ò fẹ́ kú o. Àbí kí ni o ní láti rí bó ṣe ń ṣe. Wo ó fẹ́ máa embarrass mi díẹ̀ ló kù náà. Ẹni kò fẹ́ rẹ lọ́kàn balẹ̀. She's my woman. Èmi ni mo fẹ́ sílé náà. I will make sure I talk to her and then I'll make sure that you are safe. It's okay. Everything is under control, okay? Ṣáàlì wọlé lọ sùn báyìí. Níbo? O lè sùn bíbá ìlálẹ̀ yìí. Yá kò tètè wá máa lọ lé because ìyàwó ẹ̀ bá wá ẹ̀ tí ò bá rí ẹ̀. Èmi ló máa wá trace kiri. Mi ò dẹ̀ fẹ́ wàhálà tètè máa lọ lé mi fẹ́ wàhálà jọ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ni. Where have you been all my life? What do you mean by that? Your kind is rare. Ìbúbìnrin ní ìwọ kọ́ ló sọ̀rọ̀ lálápọ̀nlé. Pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ó ṣe feel pé I should go home. Ìbúbìnrin ìwọ náà kí ló dé tí wò ṣagídí? Mi ò fẹ́ wàhálà ni. Mi ò fẹ́ wàhálà tètè wá máa lọ. You're just a beautiful woman in and out, trust me. Stop it. Kí ni? Ìyájà mọ̀ rí a. Ṣé wàá máa lọ lé? Ńlá. Má ṣe rí kiri wá máa lọ. Ẹ̀ ń gbórí bí fúngbà díẹ̀. In just 5 minutes. Jẹ́ ká pọ́ lọ́tì òtútù náà. Súnmọ́ bí wọn. Stop it. Jambo, ẹni ò mọ̀ ọ̀nà o, ṣóhun náà ń bèèrè ọ̀nà o, ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́. Bírìn nínú igbó, ẹni nọra ẹ̀ tó bú sẹ́kún, ṣó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá, ẹ jẹ́ ká máa wòye bọ̀ o. Akọja Ofin, jàmbá ta fún jàmbá para o. Ọkọ mi wá, kí ló ṣẹlẹ̀ kí ló lọ? Ṣáǹjà ni. Àjà. Mo ní kó wá jẹun. Náà mo ti wà ókè mi ti jẹun. Ti wà ókè báwo? Àbò fẹ́ sọ fún mi pé mo máa lọ fresh mi kan wá padà sí sálẹ̀ wá. Subhanallah, ṣó ní problem ni. Ṣé nǹkan ṣe ẹ́ ni? Mo ní mo wà ókè mo ti jẹun. Ó ní nǹkan mi tó fẹ́ gbà bẹ́ẹ̀ ni. Kí la bá débi ọ̀rọ̀ insult báyìí? Why you insulting me? Ọ̀nà wo ni mo gbà insult ẹ? Hey, Malik. Kí ni? Malik o ti bẹ̀rẹ̀ o! O ti bẹ̀rẹ̀ o! O tún ti bẹ̀rẹ̀ wà lẹ̀ o! Kí ni problem ẹ gan? Ọlọ́jọ́ lọ́dọ̀ àwọn girlfriend ẹ ní àbí? Ṣé o fẹ́ gbọ́ nìyí? Yeah! Ibẹ̀ ni mo lọ jẹun ni. Ibẹ̀ ló ti jẹun? Bẹ́ẹ̀ni. What do you mean by that? No, ìwọ ní ilé yàtọ̀ fún ìpolọ́jọ́ lọ́dọ̀ àwọn girlfriend ẹ. Are you sick? Tí wọ́n bẹ̀rẹ̀ sí wá ní mo ti sí pé wẹ̀rẹ̀ mi dé. Irú kí lélẹ̀? Amina. Yeah? You slapped me? Ṣé mo pẹ́lẹ̀ kejì tó máa wúrúwà tó wù í ni? O sì fẹ́ sọ mí lẹ́nu ni? O fẹ́ sọ mí di ọkùnrin tí ó ń ná ìyàwó rẹ̀ ni? O fẹ́ gbó tọrọ sórí etí tó gbá yìí, èyí tó gbá yìí, tí hó yìí, láì ṣe ti ẹran tó dé wàláhì ó kábàámọ̀ rẹ̀, wà kábàámọ̀ rẹ̀. Akọja Ofin, oúnjẹ yìí wàá jẹ Malik máa jọ ẹ lójú ọmọ papọ̀ bá fi rẹ ìwọ bá wò ó kéré wàá jẹ Ó máa gbá mi létí. ó gbá létí bá gbá létí kò mú gbá létí máa tó jẹ bẹ́ẹ̀ ni wàá jẹ lẹ́yìn. Ṣé ti ẹran ni? Jambo. Kí ni dáàdi ń pè mí sí àṣẹ? Hello sir. Wa alaikum salam. Yes sir. No, mi ti dé office but mo ti wà lọ́nà already. Sir? Ẹ fẹ́ rí mi? Ní bye bye. Mo ti wà lọ́nà office. Ẹ ti wà ń lé mi kẹ̀. Okay, mo ti bọ́ sà máa make U-turn. Máa bá yín sìn, máa turn padà sí.
ẹni ò mọ̀ ọ̀nà ṣóhun náà ń bèrè ọ̀nà ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́ tí rìn nínú igbó ẹni nọra ẹ̀ tó kú sẹ́kún. ṣé wọ́n wá bá Abdulmalik sọ̀rọ̀ pé kò ní bọ̀? Assalamu alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Abdulmalik, jókòó. Bí pété pè mí pé pàjáwìrì ni kódà mo ti fẹ́ dọ́fíìsì tó ń gbà tẹ́ sọ fún mi pé ń bọ̀ tẹ́lẹ̀ mo sáré tán padà ní. Dákun má bínú sórí ọ̀rọ̀ tó bá gba kánjúkánjú ń gbà mí èèyàn fi slow sọ ìdí tí mo pè ọ́ nù. Ìyàwó ẹ̀ òun ló sọ̀rọ̀ kan fún mi ó ní aáwọ̀ kan wà láàrin ẹ̀yin méjèèjì mo sì fẹ́ sọ táwa sọ ń tòbí nùbí kọ́tọ́ sílẹ̀. Astaghfirullah láàrin mi àti Amina aláìsàn tó jọ. ṣé ti gbọ́ Alhaji bó ṣe máa parọ́ mọ́ mi nìyẹn o ṣé ti gbọ́ ṣé gbọ́ rẹ̀ lẹ́nu ẹ̀. Amina wọ́n ṣe sùúrù Abdulmalik ìyàwó rẹ̀ ò ní rí kó sọ pé òun ò rí kò sì ní rí bákan náà kó sọ pé òun ò sáláì rí ó fẹ́ kí n tí òun lẹ̀kọ́ tán lè sọ síta ìwọ náà sọ tinú ẹ kí ló mọ́ kémi ó sì bá yẹ parí ẹ̀ kí n mọ́ lọ kó dúpẹ́. aláìmí àti ẹ ti kọjá ká máa fọ̀rọ̀ pamọ́ fún wa ìmọ̀ tó lè ní mo ṣe tó sọ àròjọ káàkiri dé kódà èmi àti òní gbọ́dọ̀ wọn aṣọ kankan sábà. Amina. Malik. mo ń tẹ́ ẹ lóhùn. ẹ wọ́n Alhaji ṣé ní Malik tẹ̀ wọ́n ó ń ṣàgbèrè Malik kọ́ bẹ̀rẹ̀ ẹni máa wò bí Alhaji gbogbo déédéé tóbìnrin ṣe fún ọkùnrin nínú ilé ni mo ṣe kò sí nǹkan tí Malik fẹ́ tí mi ò ṣe fún un lélẹ̀ ẹ bèrè lọ́wọ́ ẹ bá mi bí. Amina ṣe sùúrù. Malik. Abdulmalik ìyàwó ẹ ní òun ṣe sìnà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. mi ò fẹ́ ṣe nǹkan tí ó fi pẹ́ àlàyé tóun ṣe kalẹ̀ hàn bóyá ohun tóun wá rí ni títọ́ ọmọbìnrin kan tèmi àti ẹ̀yọ́ ń ṣe wọléwọ̀de dé bóyá òun lórí tó fi wá wò pé ń ṣe sìnà. òun ṣe wọléwọ̀de pẹ̀lú obìnrin kan. èmi àti balẹ̀ǹtì kan lájọ ń ṣe wọlé. obìnrin tó ṣe nìkan pẹ̀lú tó sì tọrọ ẹ̀ níṣu lọ́kà lọ́wọ́ àwọn òbí rẹ̀ ẹ dákun kí ló wá fi yàtọ̀ sí déédéé sìnà tí mo sọ lẹ́ẹ̀kan. látàkárà fún sìnà tọ́lọ́run sọ ṣé ọlọ́run ní ìyàwó tá a yàn lálẹ́ kì í ṣe torí ara wa náà alẹ́ yìí ò dáa fa Malik pẹ́pẹ́ ọba arúgbìnrin tó wù wọ́n nínú ẹ̀tọ́ ẹ̀sìn Islam táyé mi mọ̀ tí wọ́n fúnra lára rẹ̀ mọ̀ owó mọ̀ wálé gẹ́gẹ́ ká ṣe nìka ìfẹ́ gbogbo ayé kọ́kọ́ wọ́n mọ̀ ó dúró lọ. nìka ìbáwò. àbí kí ni kù lẹ́yìn pé èèyàn bá ń ṣe wọléwọ̀de pẹ̀lú ọ̀rẹ́bìnrin. Alhaji ẹ wò nìka ìkẹ. nìka ìdá nìka àbí ṣe wọ ọgbọ̀n nínú Al-Qur'ani pé mẹ́rin lọ́wọ́ mi. Alhaji èmi àti Malik àjọ ṣàdéhùn mẹ́. ṣé ẹ̀yin náà jọ ṣàdéhùn pé ọkàn ní òdu mọ́. Bismillah Alhaji kò lè wọ. èmi fúnra lára mi tó ń wò mẹ́rin mọ́ fẹ́ fa mẹ́rin mọ́ fẹ́ bó ti ṣe ń lọ ohun tí ọba ní dúró ń bẹ̀ láti ṣe ọlọ́run ọba wọ́n fẹ́ mẹ́rin sí ọ̀jẹ̀ mẹ́jọ. ẹ má bínú èmi ni mo ṣe mistake tí mo wá fẹjọ́ sọ. tó fẹjọ́ sọ alábòsí. Malik. àbí. Malik. Amina. If I leave here, I'm going back to work, or maybe then I'll see you when I get back. Ọgbọ́n Malik ó jẹ mátàn ojú ti la ó sórí oní mẹ́mẹ́mẹ́ tèmi ń sọ lójú ìyàwó ẹ̀ wọ́n fi ń dẹ̀rù bá ní o bẹ́ẹ̀ mọ̀ sọ fún ṣé wọ́n mọ̀ pé àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ mẹ́mẹ́mẹ́mẹ́ ń gbà kan ojú ti là àwọn èèyàn ti kàwé civilization ti wà sọ mọ̀ pé bí èèyàn bá fẹ́ ìyàwó kan wàhálà àti dààmú ẹyọ kan bó bá fẹ́ méjì wàhálà àti dààmú méjì bó bá lọ sórí mẹ́ta wàhálà àti dààmú mẹ́ta náà ni ṣé ìwọ fẹ́ wàhálà obìnrin ni dákun mo fi òsì jẹ́jẹ́ tọgbọ. John, this reminds me àjọ̀dún àwọn èwe àwọn ọmọ kéèké tó fẹ́ ṣe orin tí òun kọ wọn yẹn please jẹ́ kí wọ́n expert lórí ẹ̀ because we must not fail. Yes. Trust me sir. Torí bí gbogbo last week láti ń ṣe rehearsal tó yẹ pé àwọn ọmọ yẹn every evening ni mo máa ń kó wọn jọ tó yẹ pé a máa ń ṣe rehearsal
tẹ́ bá rí àwọn ọmọ ẹ̀ wọ́n ti perfect wọ́n ti mọ àwọn orin yẹn wọ́n ní disappointing yẹn. John èmi ló tún sọ yẹn fún òmùgbà ni mo wá sójú window tí mo máa yọjú wò yìí ẹ̀yin ò ní mọ̀ gbogbo ẹ̀ mo rí so kò sí wàhálà ṣe ṣá make sure pé gbogbo ẹ̀ lọ déédéé. bọ́ dáàdi ó ní nǹkan tí mo ti fẹ́ sọ fún yín o ní ẹ̀rẹ́ ń bọ́dà mi kan torí ní last week Sunday ni mo rí àwọn ọmọ kan tó ń wo fóònù wọn so wọ́n wá pè mí wọ́n ní kí n wá wo picture sister mi Mary ló wà lórí fóònù tó ń wọ hijab wọ́n wò pé ṣó possible ṣé kò possible so nǹkan tó ń sọ kiri nísìnyí pé sister Mary ti da muslim o pé wọ́n ti gbọ̀nà Islam lọ. wípé Mary wọ hijab. bẹ́ẹ̀ni sà. nínú picture. bẹ́ẹ̀ni sà. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ gbọ́ ṣé Mary tèmi bí nínú ìgbàgbọ́ tí mo bí nínú ìjọ tí mo tọ́ nínú ìjọ tí mo fi ọ̀nà Ọlọ́run tọ́ tó tún jẹ́ ìkan pàtàkì láàrin àwọn akọrin ìwọ náà mọ ẹ̀gbọ́n tó ní wípé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ so fọkùnrin balẹ̀ mẹ́ta wọn lóhun àti wípé secondly ṣe mọ̀ pé ní ayé tá a wà yìí nǹkan tó bá ń da òun ni Sátánì máa ń lé kiri ibi tí òjíṣẹ́ Ọlọ́run tó bá ti ń ṣe déédéé tó ń hùwà bí Ọlọ́run tó ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn èèyàn tí gbogbo nǹkan tó ń sọ tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn á máa wá ṣubú ẹ̀ ṣe ọ̀nà tó fẹ́ gbà nìyẹn má dá wọn lóhùn. o tó ń dáadé mi náà ti ro gbogbo nǹkan tó ń sọ yìí but mo kàn gbúdọ̀ fi tó yín létí ká wà ṣùọ́ torí. ọ̀rọ̀ ẹ yé mi bẹ̀ tí wọ́n má ṣe yọnu ìṣubú ni wọ́n ń wá àwọn òde ní rí lórúkọ Jésù so don't worry. But evening service yẹn sà ṣé ó ṣì máa hold sà. dandan ni yẹn dandan ni. iṣẹ́ ti pa ọkàn ní ìfẹ́ ń gbẹ́ tipa ti. orò ni. wọ́n ní ká lóò lọ́wọ́ kọ́kọ́ ṣe ṣé o fẹ́ fún bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ni. ó dáa pé nǹkan kan ṣe ẹ ṣá. nǹkan ṣe mí báwo. kí ni problem ẹ. mo náà lọ́bi kankan ó lọ́bi kankan sẹ́. o máa so mí mọ́lẹ̀ ni. máa so mọ́lẹ̀ tó bá possible o. o ṣọ́ kò gbádùn ṣá. mo gbà ókè. tí mo ní àwọn important things tí mo fẹ́ lọ ṣe. Maliki ọkùnrin rere wo ló máa kúrò lé ẹ ní alẹ́ sátidé tó bá lóun ní kògiri tó ń fẹ́ lọ ṣe sọ fún mi. ìwọ ní níbi kan tó fẹ́ lọ. alágbàkó ni ẹ o torí mi ò mọ̀gbà tó di dáadáa báyìí o ṣé nǹkan tí Islam kó ẹ ṣóun ló ń wù níwá yìí. Maliki wo gbé Islam kò gbèsè gbẹ kan ṣé nínú Islam tí wọ́n sọ gangan Islam ní pé ọkùnrin tí ó bá ní agbára láti fẹ́ ìyàwó méjì ni kò fẹ́ ṣé o ti ṣe déédéé lọ́dọ̀ tèmi náà kó tó sọ pé o lọ propose obìnrin kan obìnrin olórí burúkú táyé ò lè dá tó lọ propose sí níta náà. àwítò wọ kan wá sọ pé ìwọ kan jáde bó ló ń lọ. ok Amina mo fi Ọlọ́run àtànẹ́bí bẹ́ẹ̀ wọn kọ́ alágbàkó ni ẹ o kò fẹ́ kó àgbàkó tí o fẹ́ kó ràn mí ni sórí lórí pípé kó dẹ̀ rọra dúró sẹ́gbẹ̀ẹ́ kan jẹ́jẹ́. Amina tó o bá ṣe jura ẹ lọ tí o bá ṣe jura ẹ lọ tí o bá hùwà wèrè kan Amina máa lù ẹ tí n bá gbá ẹ létí tí n bá gbá ẹ ní etí wo wọn tẹsẹ̀ lébọn kó tó gbọ́nà. Olúwa ẹlẹ́dàá mi Ọlọ́run tó dá mi sílé ayé fún Maliki ní agbára láti nà mí Ọlọ́run fún mi ní agbára láti jẹ ìyà tí Maliki fẹ́ fi jẹ mí fún mi lágbára láti jẹ Maliki ó yá nà mí mo ti ṣe tán. Amina dọ́bí tí n bá rọ́ọ̀lù ẹ̀ Maliki rọ́ọ̀lù mi tí n bá rọ́ọ̀lù ẹ̀ wàá rò pé tí wọ́n náà kọlu ẹni Amina Maliki rọ́ọ̀lù mi. àdá ìlà lọ àdá sọ́jọ́ ọgbọ́n ìdàlù bí pépà ẹ̀wù nǹkan náà. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ dákun ẹ̀yin Abdulmalik. Ẹ sọ pé irọ́ ni gbogbo ọ̀rọ̀ tí ìyàwó ẹ̀ sọ lẹ̀ pé kò sóòótọ́ kankan mọ́. Wàláhì irọ́ ni. Irọ́ ni fa. Nígbà tí mo ṣe pé mo gọ̀ sí làákàyè mi sọnù ni. Lọ́mọ tó jẹ́ pé mi ìrìnà àsàlátù tí wọ́n ti mọ̀. Ẹ̀sìn dùn lára ni ọ̀tọ̀ ní kéèyàn mọ̀ ṣe ìsìn sọ ní kẹ́sì dùn yàn lára ẹ̀sìn dùn lára fá. Kódà ńgbà tí mo pàdé mọ́ṣáláṣí láti pàdé. Malik ó gọ̀. Ó gọ̀ olóhùn bá wò obìnrin ló sọ ẹ́ di báyìí Mary tó pé rẹ̀ ní Mariam ló sọ ẹ́ di báyìí aláàjì ẹ wọ̀ mí ni ẹ wọ aláàjì
ṣé rí bí mo ṣe wà yìí ẹ̀ Instagram ni mo gbé ń sìn ibẹ̀ ni mo ti ń jẹun ibẹ̀ ni mo ti ń mu. Kò lè jókòó aláàjì kò lè jókòó ẹ jẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ aláàjì àwọn kò lè jókòó tọkùnrin bá ti kúrò ní ọkùnrin gidi ó ti jẹ́ ọkùnrin òṣì aláàjì so kò lè jókòó. ẹ wo ìgbà tí mo dé Instagram aláàjì mo mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ bí ṣé wù mí aláàjì Instagram ni mo ń gbé. ẹ dákun ṣé ìwọ wàá gbénú alukurani mọ́ lọ́sàn àti lóru ní ìsìn iná eré Instagram ló kù tó ń gbé. ẹ wo aláàjì sọmọ́nì ni. sọmọ́nì ni bẹ́ẹ̀ ni sà. ẹ ń dáṣọ ọgbà fúngbà. research tí mo ṣe lórí obìnrin yìí ló sọ bí di bí mo ṣe dà yìí. ẹ wo aláàjì tí bá wo ìsàlẹ̀ Instagram page ọmọ yìí ẹ máa rò pé evangelist ni. in fact orúkọ tó ń jẹ gan ni Mary Janet Okoye ẹgbà ní Ọlọ́run ẹgbà mí. òkó kí ló pé. Okoye. láyé family mama blessing. aláàjì ọ̀rọ̀ tí mo sọ yìí ó dùn mí ó ká mi lára o. dákun Abdulmalik òkun ò ní hóoru káwàá ruru pẹ̀lẹ́ kùtù òun láàfin yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé ìwọ fúnra alára ọ dá ọ lójú wípé n ti ń sọ yìí irọ́ ni kìí ṣe pé ẹlẹ́sìn kejì lọ́mọ tá à ń sọ̀rọ̀ ẹ̀. ó lè jẹ́ bí ní Mariam tí mo mọ̀ dáadáa mo mọ̀ gidi ni mo mọ̀ gan nífa Mariam èmi mọ̀ kátàkátà tá mìíràn sọ o tí à ń wá ọ̀nà tó fi gbọmọ oúnjẹ níwájú aláàjì ó sì ń tanra rẹ ni. Mariam àbí Mary ó sọ tọrọ Mariam àbí Mary. ọ̀dà mo fi ọ̀sìn kankan fún mi dákun mo fi ọ̀sìn wádìí torí kò ní bójú mu kí ni ká ti gbọ́ pé ìwọ odidi ọmọ ṣéwù ọwọ́ ń lọ fún ọmọ ẹlẹ́sìn kejì ń ni ká ti kó. àìwé o yín ṣèwádìí rẹ dáadáa. wàá ṣèwádìí Malik. will you just shut your mouth. shut up. sọ́wọ́n mi náà lọ́gbọ̀n bàbá mi. ẹ̀wọ̀n alájẹjẹ ìsọ̀rọ̀ wọ́n lè sọ ìkó tẹ̀lé sọ́ọ̀sì kò tó tọrọ. ẹ ṣe ìṣòro lù mí ni. tí wàá lọ ni. níwájú sí òun náà ló ń parí. ṣáwù kí ni. ọlọ́run máa ṣe ọlágbá kí ọmọ. ẹ bá Malik sọ tọrọ ẹ bá sọ tọrọ. ẹ dákun fa torí ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́gẹ̀ẹ́sì wo lẹ fẹ́ fẹ́. mo sọ wọ́n sọ pé wọ́n fẹ́ find out kí ló fẹ́ find out. ẹ sọ ọ̀nà ṣéwù ni. ẹ kọ́ sí wà lórí. ó lọ ṣéwù ni nǹkan tó bá dà sí náà nìyẹn tó lọ ṣéwù àfàrọ. ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó má ti gbà ká gbọ́n nínú ó má ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe tipa ọkàn nífẹ̀ ń gbẹ tipátipá kọ́ ẹni máa gbọ́n bí ẹni sọ bí o ti rí Akọja Ofin jabata fún jàmbára. dadi ẹ wá ẹ jọ ó dà pé dúndùn nínú yìí dadi ó dà pé gbogbo nǹkan táwọn èèyàn ń sọ máa jẹ ẹ wo ṣé Mary nìyẹn wo nǹkan tí Mary wọ Mary mà ló wọ ìjáàbù yìí dadi ẹ wo owó yìí dadi. Mary. yes. I can't believe it. Anyway, bá mi mú fóònù wa nulẹ̀. Okay, mo ń bọ̀. Bá mi mú fóònù. Ọlọ́run máa jẹ́ kí mi gbọ́rí. Mary, Maria, ọmọ tèmi. Hello, Maria. Maria ya Jésù. Ṣàlàáfíà ni o. Ǹlẹ́, ṣé kò sí ìyọnu bẹ́ẹ̀? Níbo lo wà báyìí? Ọ̀dọ̀ rẹ̀. Ó dà. Mo fẹ́ rí ẹ ní kíákíá ni. Lénìí. O ní lè make ẹ̀ lénìí. Ọ̀la ńkọ́? Okay, ọ̀la ò tí ì pẹ́ jù. No. Kó má bàa sí wàhálà náà ni, kó má bàa sí ìyọnu ni. Jẹ́ kí n rí ẹ lọ́la. A máa retí ẹ. Take care. Ǹlẹ́, ó dàbọ̀. Ṣé, ó dàbọ̀. Dárí kí ló sọ? Ó lóun wá lọ́dọ̀ ọ̀rẹ́ òun. Ó ní òun ò ní lè wá lónìí. Ó máa wá lọ́la. Ó yá dé ni o. Anyway, ó ní nǹkan tèmi ń rò ń pa ẹ̀. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kò jẹ́ bẹ́ẹ̀ dáadé.
ìjábọ̀. ẹ jẹ́ ká máa wòye bọ̀ o. Akọja Ofin jàmbá ta fún jàmbá ẹni fẹ́ kú pàdé ẹni máa sí. wọ́n pàdé ara wọn. ẹ máa tó mọ̀ pé wọ́n pàdé ara wọn. Maria, mo tún béèrè lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan sí, ta ló wà nínú fóònù yẹn? Àwòrán ta ló wà ń bẹ̀ tó wé hijab? Ṣé o gbọ́ nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ? Tó wé hijab, ìwọ ọmọ tí a bí nínú ìjọ, tá a tọ́ nínú ìjọ. Ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi o. Ṣé ẹ lè sọ̀rọ̀ àbí ẹ mọ̀ kàn bá yín sọ̀rọ̀? Kí ló fa gbogbo rádaràda yẹn? Kí ló ṣẹlẹ̀? Ìjọ ò nìyẹn bẹ̀rẹ̀. Mi ò láìkẹ́ o. Dádì sọ̀rọ̀, ìwọ náà sọ̀rọ̀. Kí ló dé? Àǹtí mi, etí wọn ti kún níta, ẹ sọ̀rọ̀ náà. Ṣé bí ní dádì ń bá sọ̀rọ̀? Ta ló fi picture yẹn wọ̀n yín, dádì? Stop that nonsense. Don't ask question with question. In fact, it's an insult. Kí má tiẹ̀ jí bàbá ẹ, ẹni àgbàlagbà tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ, o ò gbọ́dọ̀ tó fi ìbéèrè dáhùn ọ̀rọ̀ fún. Sorry, sir. Ta ló wà bẹ́ẹ̀? Èmi mú wà ń bẹ̀, wọ́n propose mi. Ó propose yẹ. Bóyá propose drama ẹ̀ ń ṣe drama ni àbí dúró nígbà tí torí kò yé mi ṣé propose in drama àbí live. Mi ò ṣe tíátà, wọ́n propose mi, ẹni ẹ fẹ́ fẹ́ mi, mo á ti convert sí Muslim. Láyé lójú ẹ̀mí rí kọ́ ìwọ Mary Maria ìyá Jésù tàbí sínú ìjọ. Bẹ́ẹ̀ni. Ó propose yẹ ìwọ dẹ̀ nífẹ̀ẹ́ ó fẹ́ fẹ́ kò jọ kí ni mo sọ kò jọ kò possible. Maria rethink torí lójú ẹ̀mí mi kọ́ rethink. Bẹ́ẹ̀ni. Àjọ máa kú sínú Kristẹni yìí ni o. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ máa wọ̀ ìjáàb. Báwo lẹ tiẹ̀ ṣe fẹ́ fàìn mí ìjáàb? Ẹ sọ fún mi. Wọ́n máa ní ẹ̀gbọ́n. Àǹtí mi. wọ́n ń bọ̀ tún wé olóhùn ní bọ̀ àfihàn ńlá kí n fẹ́ wọ́n ń bọ̀ sí wé ó ṣe bí ẹni gọ̀ o. Ọ̀rọ̀ tí èèyàn àti mọ́mi sọ lẹ́ẹ̀kan ó kù díẹ̀ káàtó. Excuse me, báwo? Nàdí ẹ mọ̀ for how many years báyìí tó yẹ pé ẹ ti ń try láti keep the church together kí wọ́n wá gbọ́ pé ọmọ yín convert sí Muslim. Lórí èyí tó sọ yẹn ó lóun fẹ́ convert ọmọ yẹn sí Christian ni and ó mọ̀ pé gẹ́gẹ́ bí ìfẹ́ tó bá ti lè rí yẹn ṣe kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Dadi ẹ dẹ̀ believe wọn. àwa náà. ń sọ nǹkan tẹ́ fẹ́ gbọ́ fún yín ni àǹtí mi jẹ́ wọ́n máa ń parọ́ gan-an ẹ̀ẹ̀kan mọ̀ ni wọ́n máa ń parọ́. Well, but tó bá ti ní ẹni tó ń fẹ́ nìyẹn gbọ́dọ̀ bẹ́ẹ̀ pé kò sí nǹkan tá a lè ṣe sí. Dadi kò lè fẹ́ o kò lè fẹ́ ẹni sùúrù ẹ jẹ́ kí n explain better fún yín. Ṣé ẹ rántí last time tí rumor ń fò kiri pé ẹ̀yin àti Dickiness Ajayi pé ẹjọ́ ń ní àfẹ́? That was long time ago and it was just rumor. The entire deacons and elders wọ́n ti pè wá àti sọ̀rọ̀ yẹn àti rójútu ẹ̀. Exactly Daddy after ìyẹn wọ́n tún wá gbọ́n sìn pé ọmọ yín fẹ́ lọ fẹ́ Muslim. Ó máa borúkọ family wa jẹ́ wọ́n máa ní pé you did not train your child in the way of the Lord. ẹ dẹ̀ mọ̀ pé sister mi oníkebèkebè ni wọ́n ṣe mọ̀ pé wọ́n sá kúrò church last ni. Okay, ní sùúrù ṣe ní gbogbo brother Christian brother gbogbo àgbáyé wọn rí kankan fẹ́ wá da Muslim brother. Kò dẹ̀ tún rí yẹn sọ o. Kò tún rí yẹn sọ o. ẹ̀ṣẹ̀ ń ronú bíi tèmi náà bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń ronú bíi tèmi because this is going to dent the image of the family. Ó máa ruin career tèmi gan as an assistant pastor.
Daddy ogun leléyìí o. Àti báwo náà ṣe ń gbọ́ pé first born yín ó convert fún Muslim àbó lọ fẹ́ Muslim. Second born yín náà career náà to end as an assistant pastor. I rebuke that in Jesus' name. Daddy. I rebuke it. Daddy, the Bible says the violent take it by force. Ṣé ẹ máa force sister mi ni o. Ẹ máa force wọn ni. Àṣé wọn jọ ń tanra wọn ni. Àṣé wọn jọ ń tanra wọn ni. Ibi tá a padà já sí la ò mọ̀. Malik, ó dé jọ́ ẹ̀kọ́ tí ẹ̀ jókòó ní. Mo ní mi ò jókòó. Mo wà okay bí mo ṣe wà yìí. Ó dé jọ́ má bínú sí mi, ó dé jọ́ nítorí Ọlọ́run. Mo fà lórí mo náà bẹ̀rẹ̀. Ó fà nábì bèmí. Ìwọ mẹ́ni tó ń jà nábì. Ó mọ̀ ṣe sí ẹ̀ ló ń parọ́. Why did you lie in the first place? I don't know it's going to lead to this. I'm sorry, mi mọ̀ pé mi àti ẹ máa love ara wa báyìí. Mi ò mọ̀. But does it matter if I was a Muslim or a Christian? Who is talking about religion? Ta ló sọ̀rọ̀ nípa religion bí báyìí? Why did you lie? Is the question. Malik. Abẹ́rẹ́ ayé ó ti já dùn wọn lọ́wọ́ àtọ̀tún wa tó sì ṣẹ́rí bí tán bá já ṣẹ́rí bí tán bá dé ìlú máa parọ́ fún yín nítòótọ́ tí mo ṣe wáyé Christian ni mí. Pásítọ̀ làwọn parents mi. Mary ló ń pè mí lé. Bó kí ni mo fẹ́ ṣe nígbà tí mo wọkọ̀ títí tí mi ò rí? Nígbà tó dé pé wọ́n sọ fún mi pé mo gbọ́dọ̀ fẹ́ Christian. Èso kọ́ńtà ìgbà tí mo dẹ̀ rí Malik mo dẹ̀ gbà fún àbí kí ni kí n ṣe? Ilé ètò ṣe yìí ó kú díẹ̀ káàtó. Láyé mi, ó yẹ kí n ti fúnra lọ́jọ́ yẹn o. Nígbà tí mo ti bẹ́ sọ̀rọ̀ Jùmọ́àtì lọ́jọ́ yẹn tó ti ní kí n yé ń jábọ̀, mo mọ̀ pé kò sí mùsùlùmí òdodo kan tí ò ní ní jábọ̀. Ìgbà yẹn ló yẹ kí n ti fúnra o. Ìgbà tí mo dẹ̀ tẹ̀lé ẹ lọ sí jimá àtijọ́ yẹn mo dẹ̀ rí pé ó wà òkè ìgbà tó jẹ́ lọ́run kan náà lájọ ń sìn. Kí ni kí n wá ṣe kó sókó ń ta báwo ló yẹ fẹ́ kí n ṣe? Bọ̀ Mariam, ṣé mo wí pé uncle Malik tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti máa rí ṣé wọ́n ready àti the second wife ni? Look at má jẹ́ ń tàn ẹ́ mi ò mind. Mi ò mind láti di third wife mi ò mind láti di fourth wife mo ṣe wà. Ṣé bí Kùránì yín náà ló sọ wípé mẹ́ẹ̀ lọ́lọ́run wí? Ọkùnrin lè fẹ́ as many wives as they want. Ibo ló wà nínú Kùránì pé obìnrin ò lè fọ́kùnrin tó bá ti níyàwó nílé. Àbí ìgbà tí mi àti Malik ń fẹ́ra yìí inú ti ń ka Kùránì díẹ̀díẹ̀. Lóòótọ́ ni Kùránì sọ wípé mẹ́ẹ̀ lọ́lọ́run wí bọ́ kò kí ń ṣe irú ọ̀nà burúkú tí wọ́n gbé gbà yìí. Torí náà mo ṣe ní pé kí n sọ fún ẹ lásìkò tí Malik ti bínú lọ kúrò lọ́dọ̀ mi kò gbé kọ́ mi mọ́ wọ́n ní kí n tiẹ̀ wá bá ẹ kó tiẹ̀ wá bá mi lọ bẹ̀ẹ́. Kí mi lọ bá uncle Malik kí n sọ fún wọn pé ẹ má bínú o Mariam tá a mọ̀ sí Mariam Mary ni o irọ́ ló ń pa o ọmọ pásítọ̀ ni o. Ókè mo ti gbọ́. Jabata fún jàmbára o ẹni fẹ́ kú padà ẹni máa sí ẹ má tó mú pé ẹ má tó mọ̀ ta pílékeleke bá wà lọ. Má bínú mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́ mo kún sí pé mo mọ̀ ṣe ẹ̀rù ń bà mí láti sọ fún ẹ̀mí mọ́ bó ṣe máa fẹ́ ọ̀nà kò sí pé mo mean láti ọ̀tẹ̀ bọ̀bọ̀ I'm sorry. Sorry ló dáràn lọ́wọ́ yín. Sorry yìí náà lè máa ń parọ́ mọ́. Okay, sorry you don't justify your action, right? I'm sorry I acted the way I acted, but I didn't mean it. Mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ. It's because I love you. Mi ò dé fẹ́ kó fi mí sílẹ̀ mi dẹ̀ mọ́ mi fẹ́ explain fún ẹ. Mary, oh, sorry, Mary. See, there is no, can't deny the fact that I love you too. Yes, I do, but my father would never, I don't really ever back. Can you feel listen, Keisha? Okay, made up mind. I'm ready to convert. Yes, I'm ready. To buy pink or to my jacket and work well with I'm ready. You sure you want to do this?
Yes, tó bá pé nǹkan tó máa fi jẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ ní I'm ready. Jabata fún jàǹbára o ẹni fẹ́ kú padà ẹni máa sin ẹ máa tó mọ̀ pé ẹ máa tó mọ̀ ta fílẹ̀kẹ̀lẹ̀ bá wà lọ́mọ ẹ̀gá fi kan pé méjì wàláì mo nífẹ̀ẹ́ Miriam ó kọjá ẹ̀sìn. irọ́ ni irú ìfẹ́ òṣìwò nìyẹn ìfẹ́ ìtàn burúkú wo ló ń sọ. ẹ wo Alhaji lára àwọn findings tí mo make mo rí pé ọmọ Mary tó ń sọ yẹn aṣẹ́wó onínàbì gidi lọmọ náà. kí ló tó ń sọ kátikàti báyìí nǹkan tó mọ̀ tó dẹ̀ ń sọ ok tí o bá ní hubu ọmọ lẹ́mìí kò ní ìdíkò bá tiẹ̀ jẹ́ ìfẹ́ rẹ̀ ló ń dèmi láti hubu rẹ̀ ló ń pa mí bí ọtí mo ṣe ó sì wù mí kí n fẹ́ ni ọmọ tó ti wò pé òun ó ṣe ẹ̀sìn kódà ó ti ní òun jupa ju sẹ́lẹ̀ gbogbo nǹkan tóun bá fẹ́ mọ̀ nípa Islam òun ti ṣetán láti mọ̀ ẹjọ́ kí ló tún wá kù. Allahu Akbar kabira. Alhaji mi ò lè gbà Malik máa wò mí dáadáa mi ò lè gbà nǹkan tí mi ò bá lè gbà mi ò lè gbà nìyẹn o ò ní fẹ́ ọmọbìnrin yìí o ò ní fẹ́ o if you don't want my trouble kò lè work it won't work. ọ̀dà káàtì ẹ̀ wá ní wípé ẹlẹ́sìn kejì náà ni Aminat má gbàgbé pé ọkọ ẹ̀ ní ó ṣetán láti yí padà sínú ẹ̀sìn Islam ṣé ìwọ wá mọ̀ pé bọ́mọ ń bá wọ ẹ̀sìn Islam látara ọkọ ẹ̀ ládá tó lọ́wọ́ wọn máa fún yín máa ṣe kéré ni. ẹ wo Alhaji pásítọ̀ ni bàbá ọmọ yìí bàbá ò lè gbà láíláí kọ́mọ yìí di Muslim kí ló ń sọ. lórí ọ̀rọ̀ yìí náà ọmọ yẹn rí bọ́rọ̀ ọmọ yẹn rí fèrè kí ló ṣẹlẹ̀ ṣé ó ju àfẹ́yàwó yìí náà lọ ni kí ló wà ń bẹ̀ tí o ti mẹ̀ kú fa ṣé nǹkan ní a máa di méjì kí ló bí yàn. níbo ló sọ ádàbẹ̀ sí ibo ló ju ìmọ̀ ọgbẹ́ni gbádàbù dànù jàre kí ló jádàbù kí ló kọ̀ gbẹ́ni gbogbo yẹn mo sọ pé ò lè fọ ọmọbìnrin kan sọ pé kí ló sọ ádàbù kọ sí. ayélujára Muhammadu Rasulillah sallallahu alayhi wa sallam kó ju ádàbù. ẹgbẹ́ ọlọ́jì ọmọ àjùnú ni o ọmọ àjùnú ni torí mi ò bí mo ṣe wà yìí ẹ gbogbo ọkọ tí mo gbé sórí ìgàn máa sọ dànù tọrọ ìbá máa bẹ̀rẹ̀ tó bá máa bẹ̀rẹ̀ kó sí bẹ̀rẹ̀ o aláàjì kó sí bẹ̀rẹ̀ Málíkì gangan ọmọ mi o ẹ̀sìn ló sọ mí di nǹkan tí mo dà yìí o aláàjì mi ò ní gbà o kí Málíkì fún ara ẹ̀ kó máa fẹ́ tí ara ẹ̀ gbọ́ ṣùgbọ́n àgbàyà burúkú ọkùnrin òṣì tó bá yà wá ní wọ́n lóde o àmì náà wẹ̀rẹ̀ dé. níbo ló sọ àlẹ́ sí níbo ló sọ ìmọ̀ ìṣe ẹ̀ sí o sọ́nù àbí. whatever. pẹ̀lú bí mo ṣe tó ẹ tó nítorí obìnrin. subhanallah ya Rasulullah kò sí bí ẹni. Malik dákun Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ gbogbo ohun tó ní àwò lára obìnrin pátápátá ká tó fẹ́ sílé ṣé gbogbo ẹ̀ ló wò lára Aminat kò tó fẹ́. gbogbo ẹ̀ pátápátá mo wò ní ìmọ̀ bí tó ti kan àgbákò àwọn ọ̀wà tó bẹ̀rẹ̀ sí wù sí. kó má lọ jẹ́ social media. àfàìmọ̀ kó má jẹ́ bẹ́ẹ̀. social media náà jẹ́. sọmọbìnrin wọ́n sì sọ olórin kan sọ ó ní social media bí ti ń da lérú bẹ́ẹ̀ ni ń tún àwọn nǹkan kan ṣe. Allahu Akbar. Amina. Alhaji Miriam ti lóyún. ó ṣe kíni. ó ti lóyún. ẹlẹ́nu ojú òsínjú Abdulmalik. àwa náà mo ṣẹ̀ṣẹ̀ find out sí. ó sì dá ọ lójú pé confirmation alright wa. kódà èmi àti dókítà jọ sọ̀rọ̀ lórí fóònù báyìí lọ́dọ̀ jẹ́ kó yé mi pé kò sí àní-àní ń bẹ ó dúró síbẹ̀ ni. Abdulmalik ó ti yá jù àwọn yẹn kìíní tá à ń wí ọ̀pọ̀ kí ló dé ní ohun tó o sì mọ̀ pé káfíìrì lọmọ tá à ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni káfíìrì ni bó ní káfíìrì yóò sì wà lóyún fún tó gbé káfíìrì wọnú ilé tí ó mọ̀ ṣèyàwó lọ lọ́dẹ̀ rẹ̀ èmi ọ̀dà tó o sì wá tún mọ̀ pé bí ọba tiẹ̀ máa wá fẹ́ yóò ní mímọ̀ sí ìyàwó rẹ̀ nú léètí inú tí o sì dùn sí ká tó wá sọ tèmi fúnra lára mi ọmọ ń tàṣe rẹ̀ ó ti lóyún a sì ní Ọ̀yọ́ torí a gbọ́dọ̀ lókun èèyàn lọ́rùn èèyàn ọ̀dà jí obi ká mọ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀ wà níbìkan fàkàtì. ọ̀rọ̀ yìí kọjá òfin. kíni ngbàngbàngbà tó ń ṣe ọmọ pé ni wọ́n padà kẹ́yìn rẹ̀. Jabata fún jàmbára o ẹni fẹ́ kú padà ẹni máa sí ẹ máa tó mọ̀ ta pílẹ̀kẹ̀lẹ̀kẹ̀ máa ń wá lọ́mọ ẹ̀. ìwọ ti lóyún. ẹni ò mọ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ o tún wá lọ lóyún fún ọmọkùnrin tí èmi ò fọwọ́ sí tí ẹnì kankan nínú ẹbí ò fọwọ́ sí. Mary. àǹtí mi ṣé mo pẹ́ ṣe mi ẹ̀yin tẹ́ wá láti ilé onígbàgbọ́
lóyún. To worsen the situation, auntie, it's not knowing for anything, but family of work, to support. See me now, what is she buying? Mary. Yes, Dad. You are a disgrace to this family. Yes. Anything you fọwọ́ sí, ẹni kan nínú ẹbí ò fọwọ́ sí. O tún pàpà lọ lóyún fún. You are a disgrace to this family. And nítorí pé wọ́n ṣe eléyìí, o lè mú mi dẹ́ṣẹ̀ o. Ìwọ kọ́ ló máa pa mí lẹ́kún. O lè pa mí lẹ́kún. Nítorí pé Jésù Kristi tí mò ń sìn ò pa mí lẹ́kún. Ọlọ́run mi ò pa mí lẹ́kún. Now, nítorí pé wọ́n ṣe eléyìí, Maria, you are deleted. You are deleted. You are evicted from this house. I don't want to see you again. Stop it. No, very never in your life. I don't want to see you again. Daddy. I'm so funny. If I'm really living, Bàbá Malik Jajusha. Wọ́n wá fi ẹ̀yin nìkan lẹ̀ sínú ilé yìí láti ọjọ́ ẹ̀ fún weeks. For weeks mi ò tí ì rọ́kọ mi. Ó tiẹ̀ ti sú mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe. Wọ́n ṣe ti wá wọn lọ sọ́fíìsì ṣá. Bankis. Ọ́fíìsì ni mo máa ń rí zoom sí lójoojúmọ́. Mi ò rí Malik. Mo ti pé kò gbé call mi. Ìgbà míì gan tó bá ti rí call mi mo ṣọ́ọ̀pù máa switch off phone ẹ̀ ni. Bàbá Malik Jajusha. So wọ́n fi ilẹ̀ sí ilé láti ọjọ́ ẹ̀ tó yẹ obìnrin. Ó ga o. But aunty, ṣé ẹ̀ mind kí n pè wọ́n lórí fóònù ṣá? Wàá ṣe ètò tó yẹn fún mi. Kí lẹ jáǹtì mi fún? Ó ṣe gan mo dúpẹ́ o. Tọ́pẹ́. Wàá rọ́kọ tiẹ̀ o. Àmín. O ò ní fọ́pọ́ lọ́kọ o. Àmín. Àsìkò tó bá máa yàn báyìí ọkọ tiẹ̀ ló máa yàn. Àmín. Agbára Ọlọ́run. Àmín. Mo ti fẹ́ béèrè kankan lọ́wọ́ yín. Aunty, ṣé ẹ̀ mind kí n sọ fún wọn pé kán mú Sister Mary wálé kán wá jẹ́ second wife? Bàkí ṣúgbọ́n gbére ni. O stupid nínú ọ̀hún ló bá mi sọ yẹn náà. Ó lọ́pọ̀lọ́ rárá ṣá. Irú kí nìyẹn náà? Irú rọ́bìṣì wo nìyẹn? No. Ó sọ fún mi pé kí mi gbà kọ́kọ́ mi pé obìnrin wá sínú ilé yìí. Ṣé wọ́n pẹ́ rárá mi ò lọ́pọ̀lọ́ ni? Irú kí nìyẹn? Má dá sọ́rọ̀ mi o, má dá sọ́rọ̀ mi mọ́ nílé ayé ẹ̀ tó bá gbọ́ pé wọ́n sọ̀rọ̀ mi báyìí. Àmì náà kò sáré kúrò bẹ́ẹ̀ ni. Ṣé o ti gbọ́? Pọ̀ rubbish. Aunty, mo tẹ fi ń gbàdúrà lẹ́ẹ̀kan lẹ́tún fi ń ṣe pé. Wọ́n jẹ́ kí n sọ̀kọ́ fún ẹ, mo gbàdúrà fún ẹ lẹ́ẹ̀kan àbí? Mo gbàdúrà tí mo gbà fún ẹ mo ti gbà padà. Wà náà nínú ọkọ̀ tiẹ̀, ọkọ̀ ọlọ́kọ̀ ló máa fẹ́. Kí ló kọ ẹ náà? Tó bá mọ̀ pé o ò lè bá mi dá sí ọ̀rọ̀ yìí, kó bá mi dá sí bí ọmọlúwàbí. Má dá sọ̀rọ̀ mi o, má dá sọ̀rọ̀ mọ́lẹ́jì mi o, mi ò gbádùn ọ, ó dẹ̀ mọ́ mi o. Olówó bá ṣàánú mi o, máa ṣàánú mi kẹ̀. Mi ò bínú jókòó, kì í kú ẹ wọ́n ṣe máa ń dá sọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó bá mọ̀ jẹ́ kí n sọ fún ẹ. O ò mọ bó ṣe máa ń dá sí ọ̀rọ̀ family. Bí o bá ti marry tó bá fẹ́ advice wọn ní bó ṣe máa gbé ọ̀rọ̀. O ò ní sọ pé kí ìyàwó kó lọ gbá ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ fẹ́ yàwó mi. What kind of nonsense is that? Wọ́n lè kọ ẹ̀ ògbẹ́kọ́ ni because ọkọ̀ ọjọ́ kọ́ ọ bákan náà ni ìwọ kò lẹ́kọ̀ọ́ ni. Rubbish. Má bínú òṣìwò. Sherry, auntie is, I don't know. Obìnrin wo ni ò ní fi ọkùnrin lọ́kàn balẹ̀ nínú ilé tó dẹ̀ máa expect pé kọkùnrin máa bọ̀ nínú ilé àbí? Doesn't work that way. Mo understand yín pé àwọn náà kì í ṣe pé bóyá àwọn náà ó wù wọn láti ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn. But torí ìfẹ́ tán ní sí yín náà ṣe ń ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé amọ̀wà fúnníwà ló ń jẹ́ pé ọ̀rẹ́ ń jọ̀rẹ́. Ẹ máa ní láti pity wọn náà ní kẹjọ kẹ wálé. Mo understand. Ẹ sì pẹ́jù ń ta ẹjọ́. Mo mọ̀ pé love mi lóòótọ́ but man, I don't know, mi ò kàn fẹ́ nǹkan tó máa. Okay, mo ti gbọ́. Nísìnyí tó dẹ̀ tí wọ́n ti wá sọ̀rọ̀, I will just, má worry, alátiṣe mi á máa ti ṣàrẹ̀, I will just find a way. I just pray she listens and then she does. She nǹkan tó jẹ́ kó ṣe. I really appreciate it. No problem there. Alright, ẹ ṣé gan. Ọ̀nà àtúntẹ̀ yìí náà ṣe. Yeah, me. Let's see that. Jàǹbára o, ẹni fẹ́ kú padà ẹni máa sí. Ẹ máa tó mọ̀ pé ẹ máa tó mọ̀ ta. Fílékèlékè máa wà náà mọ̀ ẹ̀dá.
mi ò mọ̀ náà. Hello àǹtí mi, ẹ ká sùn. Ẹ wo ọkọ yín ṣẹ̀ṣẹ̀ já mi lẹ́yìn bus stop nísìnyí. Ẹ ní sùúrù ẹ jẹ́ n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ẹ wo gbogbo ń pín yẹn receptionist ní káwọn máa wọ kíní kankan ṣe kíní irọ́ ni àwọn ló ní káwọn receptionist ní kẹ́ má jẹ́ kán rí wọn. Wọn ò fẹ́ rí yín ni ẹ̀yin náà wọ́n lẹ ti máa ń pariwo jù. Ẹ ní sùúrù kẹ́ gbọ́ tèmi náà. Ẹ wo tẹ́ bá mọ̀ pé nílò olè yín tẹ́ mọ̀ pé ṣe nílò ọkọ yín advice tí máa fún yín ni wípé kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa rí wọn kẹ́ ẹ bẹ̀ wọ́n ṣe gbọ́ kẹ́ ẹ bẹ̀ wọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ọ̀rọ̀ ìfẹ́ ni. A ní kẹ́ ẹ bẹ̀ wọ́n ẹ lọ kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n tẹ́ bá ti fẹ́ lọ ẹ ṣáà make sure wípé anybody ò mọ̀ pé ẹ̀ ń bọ̀ ṣe ti gbọ́ tó bá kọ wájú sí yín kẹta tó bá kẹ̀yìn sí yín kẹta tó bá kẹ̀yìn nìkan kẹtẹ́rù ara yín pa mo sì sọ tèmi o kò sí wàhálà ṣe gbọ́ ó dàbọ̀ ṣe gbọ́. Hello àǹtí mi kò dáa látijọ́ tí dáàdì ti ń pè yẹn ẹ̀jẹ̀ ti ń pè yẹn ègbé kọ́ àǹtí mi kí ló dé ṣé ọ̀rọ̀ tí dáàdì náà bá yín sọ ló jẹ́ di nǹkan tó yẹ pé ẹ̀jẹ̀ fi sá fún wọn báyìí àǹtí mi tara yín náà ló bá yín sọ náà àǹtí mi ẹ̀yin náà ẹ wò ẹ̀yin tẹ wá láti ilé onígbàgbọ́ kí wá sọ pé fẹ́ lọ fẹ́yàn nílé muslim àǹtí mi ẹ wò náà ṣé tó náà lè ṣe wá sọ pé ìfẹ́ wá àǹtí mi ẹ jọ̀ọ́ ẹ rò dáadáa o ṣe ti gbọ́ ok àǹtí mi mo expect ní ọjọ́ lè máa wá ok alright àǹtí mi ìṣá náà wá jẹ́ kó gbọ́ tara àwọn náà lọ́kùn bá wọn sọ kó àti sọ́sọ́sọ́ náà jẹ́ kó gbọ́. Ó ti jájú wọn lọ́wọ́ àtọ̀tún wa tó sì ṣẹ́rí bí tán bá já ṣẹ́rí bí tán bá dẹ́ ó dá lù wọ́n lọ́jọ́ ẹjọ́ máa ràn ìgbẹ̀yìn náà ni sóhun máa ráyé ẹ̀dá òwe. Akọjá òfin jàmbá fún jàmbára o jàmbára òfin ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ kí ló ṣẹlẹ̀. kọ́sọ̀ Málíkì kí ni mo ṣe fún ẹ ṣàánú fún mi Málíkì dáríjì mi kò easy fún mi kò easy fún obìnrin kókó ẹ kúrò lé kò easy ṣàánú fún mi Málíkì. nígbà tọkùnrin náà fẹ́ ṣe àgbákò ṣé ó máa dédé kúrò nílé ni àmọ́ tó bá ti jẹ́ ìṣòro lobìnrin tó gbé sílé kó rọra kúrò nílé kó máa gbégbé ayé àtàlàfíà àtẹ̀yìn ò fàgbákò fún rẹ̀ á kúrò nílé àwọn tó bá rí ẹ tó múra ń sìn ò jáàbù ẹ ó ti ẹ̀ mọ́ bọ́ ṣe ń we tí wọ́n rí ẹ tán ni èèyàn tán wọ́n sì mọ̀ pé ìran àgbákò oríṣiríṣi níbẹ̀ lára rẹ̀ anyway that's fine èmi ò fẹ́ ìṣòro fún ilé ayé mi ni mo fẹ́ ìsinmi torí màá lọ látàárọ̀ màá dé lálẹ́ wàá dẹ̀ tún kó ṣòro bá mi so kí wàá ni mo fẹ́ máa dúró tí ẹnu lé sí àtọ́jọ́ tó ti dáwọ̀ sí tí ó gbádùn ayé ẹ̀ ṣé mi ló gbádùn ayé mi. Málíkì mi ò gbádùn Málíkì mi ò gbádùn báwo ṣe fẹ́ gbádùn òsì ńlẹ̀ Málíkì ó yá. ṣé lórí ní òyìn nǹkan tí mo bí ẹrù tó ti bá ẹ lára mu àbí kò bẹ lára mu. má bínú dúró lọ ṣé mo ṣe nǹkan tó lòdì sẹ́sìn ni nígbà tí o ṣe pọpọ lọ ẹ lọ Islam gbà mí láyè ó gbà mí láyè kí n fẹ́ ẹyọ kan méjì mẹ́ta àbí mẹ́rin tó bá wù mí wọ́n dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ gbóná. gbóná Málíkì ó gbóná orí yẹn sì gbóná ti dá. sórí gbogbo eléyìí tó sọ ìkó bá mi mọ́ torí bí mo ṣe wà mo ti divorce lọ nínú ara mi it is either kó gbà kí n ṣe nǹkan tí mo fẹ́ kó ní kálukú dẹ̀ ẹjọ́ máa gbé àtiwọ́ àti ìyàwó tó fẹ́ wọlé ẹjọ́ máa gbé nígbé ayé àtàlàáfíà simple and short. Málíkì ṣàánú fún mi. ṣé o ti gbà pé ẹjọ́ máa gbé láyọ̀ tí kò sí wàhálà. Málíkì. ó dá mi lóhùn pé Málíkì. ṣé Málíkì lásán nǹkan tí mo bí ẹni. ó ti gbà bó gbà. ó mọ̀ pé àwọn staffs wà ní dìde kúrò níbi mọ́tò tó bá ti gbà kó pè mí àbí kó text message mi ní WhatsApp. kí ni nǹkan tá a máa ṣe báyìí. nǹkan tí mo wà lárúbẹ̀rẹ̀ pátápátá ló wà lára ẹ̀
can't describe you about the most beautiful thing that has ever happened to me. Kí ni bá gbọ́ ohun ẹ lọ́jọ́ kan? Ṣé ló máa dàbí ipò ayé fẹ́ parẹ́? You are a Muslim, I'm a Christian. Mo máa sọ wípé ìfẹ́ là kọjá òfin. Ṣé ìfẹ́ tiwa máa já kọjá òfin báyìí? I really didn't know what we were gonna do. Ọ̀rọ̀ yìí kọjá òfin. It's Omega. Akọjá òfin. Jabata fún jàǹbára o. Ẹni fẹ́ kú padà ẹni máa sí. Ẹ máa tó mọ̀ pé ẹ máa tó mọ̀ ta. Bílékeleke bá ń wá lọ́mọ ẹ̀dá. Ìjà ń bọ̀. Ẹni ò mọ̀ ọ̀nà o. Ṣóhun náà ń bèèrè ọ̀nà o. Ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́. Rírìn nínú igbó ẹni ìnara ẹ̀ tó bú sẹ́kún. Ṣó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá, ẹ jẹ́ ká máa wòye bọ̀ o. Akọjá òfin, jàmbátà jàmbára o. Ẹni fẹ́ kú padà ẹni máa sí. Wọ́n pàdé ara wọn. Ẹ máa tó mọ̀ pé ẹ máa tó ara wọn. Bílékeleke bá ń wá jàmbọ̀ o. Ìjà ń bọ̀ o. Ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé. Ó máa ti gbà ká gbọ́n nínú, ó máa ti gbà ká gbọ́n níta. Torí ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe tipa. Ọkàn nífẹ̀ẹ́ ń gbẹ́ tipátipá kọ́ ẹni máa gbọ́n bí ẹni ṣọ́. Mi ò tí ì rí akọjá òfin. Akọjá òfin jàmbátà fún jàmbára o. Jàmbátà fún jàmbára o. Ẹni máa sí ṣínà ìrànwọ́. Ẹ máa tó mọ̀ pé ẹ máa tó mọ̀ ta. Bílékeleke bá ń wá lọ́mọ ẹ̀dá. Ẹ dákun ìjà ń bọ̀ o. Abẹ́rẹ́ ayé o, ó ti jáde wọn lọ́wọ́. Àtọ̀tún àtòsí ṣẹ́rí ibi tán bá já, ṣẹ́rí ibi tán bá dẹ́.